Ara mi, iṣẹ́ oríran mi ni mè ń ṣe. Ẹni bá jalè ló bọ́mọ jẹ́. Ara mi, ojú kòkòrò dára. Ntẹ́dùmarè bá ṣe fún wa, ẹ jí ó tó wa. Ẹ má jẹ́ ká sojú kòkòrò ọmọlàkejì wa. Tàbá wò sàlẹ̀ ọ̀rọ̀ wò, àwé ó lẹ́gbin. Bẹ́ẹ̀ ni, ṣiṣẹ́. Ìyàwó ilé ṣiṣẹ́. Àìṣe rẹ̀ gan ni jàngbọ̀n. Ńgbà tí àwa wà ní ilé ìwé, mistress wa kan, ó máa ń kọ́ wa ní orin. A ní work hard more than me, work hard more than me, otherwise bad end. Ìtí olùkọ́ wa yẹn tó ń fi èdè Faransé kọ́ wa ni wípé ṣiṣẹ́ ọ̀rẹ́ mi, ṣiṣẹ́ ọwọ́ ọ̀rẹ́ mi, tí o bá ṣiṣẹ́ ọwọ́ otherwise bí bẹ́ẹ̀ kọ́ ó ní kò dára nígbẹ̀yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé ayé òde òní ló jẹ́ wípé ajókòó dọkọ, àrètí ọkọ tí ra sojú kejì lẹ́lòmíì. Ẹlòmíì ọkọ máa fún lówó, á dá lókòwò. Ó yá 200,000 lọ́kọ ẹ fi dẹ́ ẹ lókòwò. Tó dẹ̀ yẹ kó wá nǹkan tí wàá máa fi tà ládùúgbò. Tí ò ní náà ní pé o máa fẹ́ máa wọ mọ́tò, expensive owó mọ́tò, tí ò ní sí ń bẹ̀. Yàtọ̀ sí tó bá fẹ́ lọ rajà sí ṣọ́ọ̀pù ẹ. Ẹlòmíì á ní Gbági yá, Bódìjà yá, Géètì yá, á fẹ́ lọ ṣàfarawé. Meanwhile, àfarawé ò ṣeé ṣe. Tó o bá dúró ládùúgbò tó ń tajà, Ọlọ́run ló ń tajà ẹlẹ́hàá. Wàá wá fi gbogbo owó ọjà, wàá fi gbogbo expensive, wàá fi wọ mọ́tò tán. Kí lẹ gbọ́ pó tà láyé òde òní ná? Ṣé rí? Ẹ jẹ́ ká máa fi tẹlòmíì, ẹ jẹ́ ká máa fi ṣe àgbọ́kọ́gbọ́n. Torí àbúrò mi kan wà tí ó ṣẹ̀ kúrò lọ́dọ̀ mi sí ni o. Mo wá rí wípé àdójúkọ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé ni. Ṣé wá rí sórí ara mi tí mo sọ fún àbúrò mi yẹn? Mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin ìyàwó ilé náà. Ọ̀pọ̀lọpọ̀ gbẹ̀yìn lọ bu gàrí wá nílé bọ̀dá kínní. Àwọn bọ̀dá kínní wọ́n máa fọ́mọ yín lóyún tí ó yọ ọmọ tí ò tí ì tó yọ lójú ara. Wọ́n á fún lóyún. Ìgbò jẹ́yìn náà lẹ máa ràn sí bọ̀dá kínní kan, bọ̀dá kínní kan. Ẹ̀yin gan kọ̀yú ẹ̀yin gan lẹ̀. Ẹni tóbìnrin bá rí lọ́kọ ẹ̀, kọ̀yẹ ẹ̀yin gan lẹ̀ ń gbẹ̀ bá ń lọ bu gàrí nílé bá ṣe lọ, yóò fi lọ̀ yín wò ó. Ẹ wá jẹ́ àbúrò mi tí mò ń sọ yìí, mo sọ sórí ara mi fún un. Tí mo ní kò náà lọ ṣe. Ẹ jẹ́ kí n sọ fẹ́yìn náà. Ṣé rí nígbà yẹn, ọkọ mi lọ sí location l'Ábẹ́òkúta, location Ìyábẹ̀jì ọmọ aráyé le. Àwa wà ń lọrin. Oúnjẹ tọkọ mi wá fi sílẹ̀, ó ti bùṣe. Ọbẹ̀ nìkan la ní nílé. Ọmọ mi wá ń ṣe tẹ̀yìn. Ṣé ẹ dẹ̀ rí? Àtàárọ̀ ọjọ́ ńlọmọ mi ti láìkì oúnjẹ. Kódà tí mi ìbá jẹun sùn, màá make sure wípé ó jẹun. Bẹ́ẹ̀ ni àwọn tó máa ń sọ wípé wọ́n jẹun ojú oorun. Ẹlòmíì wà tó jẹ́ wípé níbi kó má máa jẹun sùn ló máa ń fà á táyà òun jẹ lójú oorun. Ó wá ń ṣe tẹ̀yìn gbà yẹn. Ó ń ṣe tẹ̀yìn. Owó dẹ̀ pọ̀ lọ́wọ́ mi débi wípé màá sọ wípé mo fẹ́ lọ sí hospital fún tẹ̀yìn tó ń ṣe. Nọ́ọ̀sì kan wá wà ládùúgbò wa ní Federal Locus là ń gbé nílọrin gbà yẹn. Wọ́n ń pe màmá yẹn ní ìyá Kọ́ládé, nọ́ọ̀sì ni. Wọ́n wò wípé kò sí owó hospital lọ́wọ́ mi. Bóyá tí n bá dọ́dọ̀ ọmọ mi Kọ́ládé tó jẹ́ nọ́ọ̀sì, máa lọ explain ara mi fún bẹ́tà pé owó pọ̀ lọ́wọ́ mi, ọmọ mi dẹ̀ ń ṣe tẹ̀yìn. Kánjọ nítorí Ọlọ́run, because mi ò kí ìtọ́jú ọmọ ó lágbára lára mi.
bó ṣe di wípé mo gba ọ̀dọ̀ nọ́ọ̀sì yẹn lọ nìyẹn. Mọ́mì Kọ́ládé ẹ káàárọ̀ mà, ọmọ mi ń ṣe teyín, mo dẹ̀ fẹ́ kí ẹ tọ́jú wa tí ọkọ mi bá dé, tí dádì wa bá dé, tí bàbá ẹ̀ bá dé, ó máa fún wa lówó, màá wá fún yín. Ìyá Kọ́ládé bá ní irú kí ló ń ṣe, mo ló ń ṣe teyín ni. Ó ní fine boy yẹ̀mó fine boy. Ó jọ dádì ẹ̀, ó fine gan. Very handsome boy. Ó bá ní kí n wọlé. Bí mo ṣe wọlé ló bá ní ṣe bó ti jẹun. Mo ní kò tí jẹun o. Ó ní kò tí jẹun níkùn ẹ̀ yìí. Mo ló níkùn ni, mo ní àbúrò ẹ̀ ni, mo ní bàbá ẹ̀ ló fi jọ. Mo nítorí bẹ́ẹ̀ ṣé ń wo yẹn, mo ní Babátúndé ni. Mo ní mo ní bàbá ẹ̀ ló fi ikùn yẹn jọ. Mo ní bí mo ṣe bí ikùn ẹ̀ ṣe rí náà nìyẹn. Mo ní ṣe bẹ́ẹ̀ rí nígbà àkókò. Ó ní bẹ́ẹ̀ ni. Kò wá tí ì jẹun. Ó lóun lè tọ́jú ẹ̀ báyìí o láì tí ì jẹun. Tí mo gbọ́ bẹ́ẹ̀ mo lọ kí wọ́n lè fẹ́ kí n ṣe. Ó ní ẹ lọ fún lóúnjẹ ni. Mo wà force láti sọ fún nọ́ọ̀sì yẹn pé lóúnjẹ ńlẹ̀. Lóúnjẹ ńlẹ̀. Mo ní bẹ́ẹ̀ ni. Mo ní wọ́n lọ location wọn tí ì dé. Ó lọ́dà ó lóun bọ̀. Èmi bá rò pé ó fẹ́ lọ gbóúnjẹ wá ni mo wá rò pé ṣé màá wá fún ọmọ mi oúnjẹ ilé onílé ni. Tí nọ́ọ̀sì màmá Kọ́ládé yẹn tán bá sì wà available ní Nàìjíríà, tán bá ń wo show mi, wọ́n á máa rántí tán bá kí ń gbàgbé nǹkan. Bá ní ìyá Yẹmí kí lẹ sọ. Mo ní rárá mà. Ó bá wọnú ilé lọ. Mo rò bí woman yẹn gbọ́ ni. Ó bu ráìsì, ó bu gàrí, ó bu túwó kì í ṣe túwó tí wọ́n ti rò ó. Ṣàbù gbogbo ẹ̀ fún mi. Ó ní ẹ lọ fún lóúnjẹ náà. Ó ní tẹ́ bá fún lóúnjẹ, ó ní ẹ máa padà bọ̀. Inú mi bá dùn. Mo sáré délé. Kò sí kerosene. Kò sí ìsàyè gáàsì ńgbà yẹn o. Kò sí kerosene. Ọbẹ̀ nìkan làwọn ẹjọ́ sáà máa gbọ́n ọbẹ̀ mu ni. Ògúnfe ló wà nù ọbẹ̀ yẹn o. Ewédú wà. Ṣé mo wá gbọ́n ọbẹ̀ sọmọ lẹ́nu ni? Ẹ wo mọ̀kàn bọ́ta ni. Gbogbo àwọn ilé sánṣẹ́ nǹkan lọ́wọ́ tó jẹ́ federal low cost tán tí ì parí, àwọn pákó wà ń bẹ̀. Mo sáré sa gbogbo pákó yẹn jọ, mo tò blọ́ọ̀kù kalẹ̀ ń bẹ̀. Ẹ wo mo gbé túwó lé náà. Bí mo ṣe gbé túwó lé náà báyìí, omi mo ti kọ́kọ́ fi omi tútù mo fi sáré bu túwó yẹn. Mo bá ń bù sí, mo bá ń rò. Ó dínà. Mo sáré gbé ewédú ọbẹ̀, mo gbé kaná. Mo ṣe gbé kaná, ó kọ́kọ́ sáré jẹ náà ni mò ń fi ọwọ́ fẹ́ atẹ́gùn sí. Ọmọ mi jẹun. Mo bá padà sọ́dọ̀ nọ́ọ̀sì. Ó ní ìyá Yẹmí lẹ́nu sí. Mo ní bẹ́ẹ̀ ni mà. Mo ní ara tó ń gbóná náà ni mo fẹ́ kẹ́ tètè bá mi lo oògùn fún. Ó ní ṣe bó sá ti jẹun. Mo ní bẹ́ẹ̀ ni ó ti jẹun. Ẹ wò lọ́mọ mi bá jẹun náà bá mi fún un ní abẹ́rẹ́, wọ́n dẹ̀ fún lóògùn. Mo ní báwo wà lára ẹ̀ mà, ṣe sọ́ra rẹ̀ ó balẹ̀. Ìyá Yẹmí ṣe bí mo ti fún un lóògùn, mo dẹ̀ ti fún un lábẹ́rẹ́, ara ẹ̀ máa balẹ̀. Tẹ́ bá ti délé ẹ̀ lọ ju rẹ̀yìn tó wẹ̀ ẹ fi sómi kẹ́ fi bà lára, ara ẹ̀ máa balẹ̀. Ó ṣáà ti jẹun níbẹ̀ ni mà. Yẹmí àti kékeré ló ti fẹ́ràn oúnjẹ ní fún ta ni lóúnjẹ. Ẹ wo bí mo bá délé mo bá ń rò mí ní ẹ̀dùn. Ìyá Yẹmí Yẹmí ló mọ̀ pé oúnjẹ tó wà nílé yìí ṣé òórò jẹ tán ni, òórò túwó jẹ, ó ṣe ráìsì, ó ṣe gbogbo ẹ̀. Tó bá lọ́kọ rí ó dé láti location lọ́sẹ̀ tí ń bọ̀, tọ́dọ̀ oṣù tí ń bọ̀ nǹkan. Mo nílò tọ́mọ ni èmi náà mọ̀ ń dárò. Mi ìyá paná àrò. Mo bá tún sáré wá igi. Mo kó gbogbo ẹjọ́. Mo wá lọ mú apẹ́ ńlá díẹ̀. Mo wá gbé kaná. Mo wá túbọ̀ ro túwó. Ẹ wo bí. Mo ní túwó dé nìyẹn. Túwó adẹ́dàdé mo ti rọ ẹ mọ́ bọ́ mo dé ro. Ọlọ́nsẹ̀ mo ti jìyà lórí ọmọ. Wùmí ò kọ̀rọ̀. Mo ti jìyà lórí ọmọ. Kí n má jìyà lọ́wọ́ ọmọ. Ṣẹ́rí
mo ní túwó mo mọ́rin sẹ́nu